ẹnìkan sọ pé nísìnyí òun jẹ́ Abdulrahman, ọmọ táwọn wá bí ọjọ́kùnrin, ìyàwó wa ní Abdulrahman náà ní kó sọ, kó jẹ́ pé orúkọ bàbá lórúkọ ọmọ. So ọkọ wa pé fóun ó béèrè, kò sí tàbí ṣùgbọ́n bí òun àti ìyàwó rẹ̀ ti ṣe jọ ń fi kò lókun lórí orúkọ oníkàwọn sọmọ nítorí dání. So ṣùgbọ́n bàbá ti ṣe lè máa jẹ́ Abdulrahman, tọmọ náà máa jẹ́ Abdulrahman. So nítorí pé orúkọ ìtumọ̀ rẹ̀ ní in tí wọ́n fi máa dá wa mà. Tí mo bá ní orúkọ tèmi ní Abdulrahman ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni wọ́n máa bí àwọn àrújú torí pé Abdulrahman bàbá là ń sọ ni àbí Abdulrahman ọmọ. Àwọn àgbẹ̀ Abdulrahman junior, Abdulrahman senior, ṣé láàrin bàbá àtọmọ lẹ́ẹ̀ma junior àti senior nígbà tí èsì pé yàn máa ń ti ń sọ. Mọ̀ pé tí bàbá fi jọ ọmọ lọ́kọjá junior and senior, torí ẹ sọ ọmọ yín lórúkọ mi, orúkọ pọ̀ púpọ̀, ẹ sọ lórúkọ mi. Káàtẹ̀ wá pé ọmọ tẹ̀yìn bí òun ẹ fẹ́ sọ lórúkọ bàbá tiyín, kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó orúkọ bàbá tiyín náà bá jókòó tó dáa